أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله رب العالمين، والصلاة والسلام الأتمان الأكملان على النبي محمد صلى الله عليه وسلم وآله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo àwa mùsùlùmí pé a kú àkókò yìí. Yá rí pé àwọn ọ̀rọ̀ kan lọ lórí hadithi Abi Bakr as-Siddiq radiyallahu ta'ala an àti ìrìn àjò rẹ̀ pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam lórí hijra Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ wá rí àwọn irọ́ kan bẹ tí wọ́n ti ń pa tí àwọn àlàyé sì ti lọ lórí ẹ̀, walhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat. Pàtàkì jùlọ àwọn irọ́ lọ́kan òjọ̀kan tí kálukú wọn pa hadithi tí wọ́n fẹ́ fi pa irọ́ tí wọ́n ní Salim mawla Abi Hudhaifa radiyallahu anhu àti sahabati ajma'in ipe Abubakar ní kírun lẹ́yìn rẹ̀ ní Quba. Èyí òun náà fẹ́ fi establish pé ká Ànábì ó tó dé, àti wá ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òní wọ́n fẹ́ sọ di ẹyọ kan. Wọ́n parọ́ títí wọ́n tún wọ́n parọ́ mọ́ Sheikhuna al-Allama Muhammad Nasiruddin al-Albani rahimahullah pé ó náà pé àdífì yẹn ní ẹyọ kan. Irọ́ sì ni Sheikh Albani ò pé ní ẹyọ kan, àmọ́ wọ́n kóòtù àdífì méjèèjì papọ̀ lábẹ́ báàbù ẹyọ kan. Àwọn aká àwọn ẹni tó bá lẹ́kọ̀ọ́ tó sì nímọ̀ kán lè mọ̀ pé àdífì ọ̀tọ̀ọ̀tọ̀ làdífì yẹn. Wọ́n wá fi èyí táwọn lọ mú wá ń bò míì wọ́n fi sínú bracket. Àmọ́ àwọn aláìmọ̀kan gbà táwọn rí àwọn ṣe bí bracket ti ń bẹ́ẹ̀ wọ́n ṣe bí wọ́n fi design tíra síbẹ̀ ni wọ́n bá rọ́ọ̀lù bá bu àyà ìmọ̀ tí wọ́n bá ti kó sí nǹkan nu. Àlàyé yìí wọn alhamdulillah ó ti wá ní alẹ́ àná, owó ní tó náà bá láǹfààní ó lè lọ rí gbéyẹ̀wò. Ẹ wá rí ti àárọ̀ yìí nígbà tí ilé ó fi wá mọ́ tásùbà ń tó bọ̀ láàárọ̀ yìí, òun ni mo wá rí kọ́mẹ́ǹtì ọmọ kéwù kan tó náà dìfẹ́ǹdì àfà kan lórí irọ́ yìí. Òun wá ní òun náà fẹ́ parọ́ pé aládìífì ẹyọ kan náà ni. Ó ní kí là ń sọ gan. Ó ní al-usba tó wà níbi tí àdìífì tẹ́mi ń pè ládìífì alákọ̀ọ́kọ́ tí mo fi wá ní kejì yàtọ̀ yẹn. Ó ní al-usba abẹ yẹn ibẹ̀ náà ni wọ́n padà kọ́ masjidu Quba sí. Yóò bí ìgbà tán sọ pé masjidu Quba yẹn bí pé ń rí fà sí ààyè kan náà ni. Jama kò wá mọ̀ pé mi náà ti sọ̀rọ̀ lánàá, èmi sì máa mọ̀ torí pé al-harbu khud'a, ọ̀rọ̀ yìí ti di al-ma'arakatul ilmiyya, ó ti dogun mímọ̀. Abáṣì ti ń jagun ọmọ náà a máa lo àwọn ète kan láti lè fi fa ìmọ̀kan àwọn aláìmọ̀kan hàn. Mo ti ọ̀rá pé lákèsí lánàá pé tọ̀ ayé bá mọ̀ a lè rí inú yín ẹni tí ó tiẹ̀ wá kílèmù pé bóyá ọ̀ṣùbà yẹn ni wọ́n padà kọ́ Masjidu Quba sí. Káàrin tí ó kílèmù àmọ́ tó bá kàn wá kílèmù ẹ̀ o make sure pàwọ́ béèrè ẹ̀rí lọ́wọ́ rẹ̀. Ó yẹ kí làákàyè ti sọ fún ọmọ kéwù kan yìí pé ẹni tí ń sọ̀rọ̀ ìtọ́ bá ilọ̀ rẹ̀ rọ́ọ̀lù bẹ̀ ó lè ti ní àwọn nǹkan kan tí ó fi ṣàlàyé ọ̀rọ̀ náà fúnra rẹ̀ ló wá tú rẹ̀ láti rí nígbà tí mi ò fi rí kọ́mẹ́ǹtì láàárọ̀ yìí. Ipò ti sọ nínú ọ̀rọ̀ òun ipe mi sá èmi ò wá fèsì lórí ẹni. Alhamdulillah nígbà tí wàá lọ sọ yìí àṣírí irọ́ yìí náà yóò tún wá tú. Àwọn yóò lè mọ̀ pé ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ná kọjá ìmọ̀kan, ẹ sì ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ mọ̀ kọjá al-jahlu al-murakkabu, ẹ sì ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ná tó kọjá ad-da'awi al-'ariya. Kẹ́kàn mọ́ make claim tí ò ní evidence. Eléyìí ní sí ó kàn claim ẹni o. Tàlẹ́ǹjìrì fún wa lẹ́rìí ibi tó ti kà níbi tó ti rí àti bọ́ ṣe mọ́ ipe al-usba níbẹ̀ ni wọ́n kọ́ Masjidu Quba, níbẹ̀ ni wọ́n kọ́ sí challenge. Tó bá ti wálé fèsì kí gbogbo èèyàn lọ́rí mọ̀ ipò pùrọ́ ni ọ́ bí irọ́ tẹ̀ sí ìmọ̀ ń pa náà nù. Ìyẹn ọmọ kéwù kan tí ń tẹ̀lé àfà kan. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo atọ́nà balawa ní smartphone lọ́wọ́ ẹ dákun ẹ já gbé fóònù wa. Ẹgbẹ́ tó ní kálukú bá gbé fóònù rẹ̀ ẹ jẹ́ ká lọ rí yẹ bí fóònù wa yìí wò. Ẹ já lọ sórí Google Map. Tẹ́ bá débi Google Map ẹ kàn ọ̀rá tẹ al-usba. Ń bá mọ lárúbáwá kọ lárúbáwá táìpù al-usba ó ní kó bọ́ wá al-usba wa. Ẹni tí ò bá fẹ́ kọ lárúbáwá èyí ò náà ṣe wàhálà, ìwọ náà lè kọ́ lè bú, ìwọ náà táìpù al-usba tẹ al fún ní space kọ wá tẹ usbah tí wọ́n náà bá ti kọ́ síbẹ̀ kọ ní kí Google Map yìí
kó bẹ sáṣì ẹ̀ kọ́ wá wo bó ni yóò ṣe gbé méjèèjì wá ó rí àdúgbò bíi tí al-Usba ó rí ibi tó wà ó rí ibi tó wà lórí kọ́ Masjidu Quba ó rí ibi tó wà ó tún wá rí pé láàrin méjèèjì tó bá tún wá zoom ẹ̀ dáadáa ó tún máa rí àwọn street ọlọ́kan òjọ̀ kan àwọn road ọlọ́kan òjọ̀ kan tó tún sì wà láàrin méjèèjì in fact tẹ́yẹ̀ bá tún wá wádìí ibi tó ń pè ní al-Usba yìí mọ́sálásí tó ní ìtàn ó tún ń bẹ ní ààyè ibi ta ni wọ́n ń pè ní al-Usba yìí mọ́sálásí yìí táwọn wá wò pé àbí bẹ́ẹ̀ ni Salim níbẹ̀ ló ti kírun ni kálá náà bá dàbí àwọn dẹ̀dẹ̀wùrẹ́ ni tí wọ́n ń tẹ̀lé àfa kan ni àwa náà bá kàn sọ pé ibẹ̀ gángan oní Salim ti kírun àmọ́rọ̀ tá a bá tì ní ẹ̀rí tó múnádóko lé lórí àwọn ò ní sọ àmọ́ mọ́sálásí tó nítàn ń bẹ ní ààyè yẹn tó túmọ̀ sí pé ààyè Masjidu Quba ṣe ààyè ibi tá ń pè ní al-Usba shay'un akhar nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni so Salim mawla Abi Hudhayfa ó kírun fún àwọn al-muhajiruna al-awwalun ní al-Usba nígbà tó wá kọ́ mọ́sálásí tán ìmáàmù rẹ̀ ìjẹ́ ìmáàmù rẹ̀ ó ṣe ń kọ́ntínú ló tún fi wá líìdì àwọn Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa ani sahabata ajma'in àti náà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa ani sahabata ajma'in àtàwọn àgbààgbà bẹ́ẹ̀ nínú àwọn sahaba ló tún wá fi líìdì wọn ní Masjidu Quba Masjidu Quba ó sì jẹ́ Masjidu Quba àfi lẹ́yìn ìgbà tá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tó fi lọ́lẹ̀ tẹ́rí òdodo eléyìí wọ́n rí ọgbẹ́ kẹtẹ dá sí kò sí dábẹ́ tì sí jama ló fi jẹ́ pé gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ ká sì máa jẹ́ kó mọ bẹ́ẹ̀ nínú gbàgbọ́ wa èyí tó nílẹ̀ tó lálàáfíà tó jódodo ọ̀rọ̀ tó pé tó bá ti yàtọ̀ sí irọ́ ni ó ní pé Abubakar as-Siddiq radiyallahu ta'ala anhu wa ani sahabata ajma'in òun ló ṣe hijira pẹ̀lú anabuwa Muhammad sallallahu alaihi wasallam òun àtànábì náà sì jọ ń bẹ nínú kòtò nínú gọ́ọ̀rì yẹn pẹ̀lú anabuwa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n jọ lórí òru ọjọ́ mẹ́ta tí wọ́n lò ń bẹ kí wọ́n tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe hijira òun àtànábì sallallahu alaihi wasallam òun ni wọ́n jọ dé Quba kódà nígbà tí wọ́n tún dé Quba tán Abubakar as-Siddiq orí ìdúró làwọn ẹlòmíì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti Madina tẹ́ẹ̀ dá nábì mọ́ nígbà tó dé òun náà ti bá Abubakar àwọn abá nábì lórí ìjòkó àwọn tó wá lérò pé àbí Abubakar ìlànà nábì ni ìgbà tó yà òòrùn wá dé tó mọ̀ fẹ́ mọ́ pa nábì wa Muhammad sallallahu alaihi wasallam làbúbakar wá mú aṣọ rẹ̀ ló bá dáàbò ànábì lára ibẹ̀ làwọn yìí ti wá mọ̀ pé definitely a sì pẹ́ ni tí ń bẹ́ sálẹ̀ yìí gangan òun gangan ni òjíṣẹ́ Ọlọ́run bá nábì wa Muhammad sallallahu alaihi wasallam so wọ́n jọ ṣe ìrìn àjò ni kò sí wàhálà kankan kò sẹ́jọ́ kankan níbi gbogbo táwọn eléyìí tí wọ́n ń dà wọ́n kàn fẹ́ mọ̀ dà àláfíà Islam wọ́n fẹ́ mọ̀ dà àláfíà yẹn wọ́n fẹ́ mọ̀ dà láàmú ni ṣé wọ́n gbọ́ yín bàbá wa ẹ̀yin ìyá wa ẹ lọ́ọ̀rì fi ọkàn balẹ̀ òdodo ọ̀rọ̀ òun náà ní eléyìí hadithi tí wọ́n fẹ́ mú wá wọ́n fẹ́ da nǹkan méjì wọ́n fẹ́ sọ di ẹyọ kan ló mú wọn mọ́ lọ́ọ̀rì parọ́ mọ́ Sheikhuna al-Allama Muhammad Nasiruddin al-Albani kódò ojú tí wọ́n gbà mí ti fún wọn ládùúrú gbogbo nǹkan tí ẹ tiẹ̀ wá lè mọ́ sáàdì tẹ̀lé mọ́ rọ́ọ̀lù ẹ wá rí nǹkan mi rọ́ọ̀lù mọ́ ó wá kú shi'iyyun khabith ẹni tó yẹ pé ṣíà ni aṣíàtú shani'ahumullah ìkànnù wọn lẹ́nu yìí wà ẹni tó yẹ pé àmọ́ káàtì pé bí àná ar-rawafidu rafadahumullah bí àná wọn ló wà àti ẹ̀mà ẹ̀ wá rí nǹkan ṣe ìṣàánà pẹ̀lú mọ́ ó wá kúrú àwọn nǹkan báyìí ẹ̀ wá mú àtàmọ́ mọ́ àtàmọ́ ẹ̀ mú rọ́fìdí ẹ̀ mú ṣíì ẹ̀ ń parọ́ ẹ̀ ní Kùbá wọ́n zìrò Kùbá ibẹ̀ náà ni Usba orí Usba náà nàkọ́ ẹ̀ wá ń parọ́ àmọ́ ṣẹlá àpèjúwe wọn mithlul ghariqi àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó ti tẹ̀rì sínú omi ni ṣé ẹ mọ̀ pé ẹni tó bá tẹ̀rì sínú alágbálúgbòdò bí kulli ma ahassata masaka anything tó bá fíìlì báyìí tó kọjá lára òun ni ó dìmú pé bóyá nǹkan yẹn lè fa òun lọ sípò kódà kò bá àpadà jẹ́ pé orí ẹja ló lọ rí dìmú kò bá jẹ́ orí ṣáàkì tí ó tún ṣáàjẹ ló lọ rí dìmú òun ò ní mọ̀ àní kò ń sáàdì kíní kan tí ó gbé òun jáde àwọn eléyìí náà wọ́n ti di pé àwọn ti tẹ̀rì sínú àìmọ̀kan yìí náà bó làwọn ti wá survive báyìí òun ló kù tí wọ́n wà abẹ́wọ́n jẹ́ ń tàn yín kò síbi kankan kò síbi tẹ́ ẹ fẹ́ sá lọ níbi ọ̀rọ̀ eléyìí ikú tí ó pa ìmọ̀kan ara yín ó ti dé bá yín lórí ọ̀rọ̀ yìí àfi kó ní kálukú ju irọ́ lẹ̀ ẹ jẹ́ ká lọ rí di òdodo mú sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká jọ mọ́ ṣe alukur'ani sunna nabi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ àjọ mọ́ tẹ̀lé ìlànà àwọn ẹni rere ìlànà àwọn asalafu salih ìlànà àwọn ẹni rere àná ẹ jẹ́ àjọ mọ́ tẹ̀lé ẹ jẹ́ kálukú ju ìfẹ́nú rẹ̀ ẹ jẹ́ àjùlẹ̀ wa illa ẹni tí ó bá ti jùlẹ̀ gbogbo ẹni bá lóun lágídí láti lè pa irọ́ wallahi àwọn èèyàn náà ní agídí láti lè sọ òdodo hadha wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.